ó tún ti ṣẹlẹ̀ o. Kí ló dé tí wọn ò tí ì sin òkú Mohbad? Kí ló dé tí òkú Mohbad, gbajúmọ̀ ọ̀dọ́ olórin tó kú ní age of 27, kí ló dé tó òkú ẹ̀ ń ráre báyìí? Kí ló dé tí wọn ò tí ì sin? Òun ló fà á o tí màmá Mohbad, Mrs Olúmíyì, fi ké jáde pé kí àwọn ọmọ Nàìjíríà gbà wọn kán ràn wọ́n lọ́wọ́ lórí ọ̀rọ̀ òkú Mohbad tí wọ́n ti release lẹ́yìn autopsy. Àwọn ọlọ́pàá ti release òkú ẹ̀, àmọ́ bàbá ò jẹ́ kí wọ́n sin òkú Mohbad o. Ó lóun ti bẹ̀bẹ̀ títí, ó ní àfi kí òun jáde kóun wá sọ̀rọ̀ yìí. Ẹ̀yin náà ẹ̀ gbọ́ nínú fọ́nrán tí máa fi wọ̀nyí. Kódà àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí béèrè lọ́wọ́ bàbá àtìyá pé kí ló dé tí ẹ̀ ń jẹ́ kí òkú ọmọ yìí kó ráre báyìí? Kí ló dé tẹ́ ẹ̀ tètè sin? ṣe bẹ́yìn náà lẹ́ ń sọ pé ẹ fẹ́ kí òkú ẹ̀ wà nílẹ̀, a dẹ̀ ti release òkú ẹ̀ báyìí, a ti ní kí ẹ wá gbé. Kí ló tẹ́ ẹ̀ wá gbòkú ẹ̀ kẹ́ lọ sin? Kí ló dé tí wọn ò fi jẹ́ kí òkú Mohbad kó tètè wọ sàárè kó lè lọ rest, kó yé wọ́ndà kiri? Ẹ jẹ́ kí bàbá Mohbad tètè wá sọ̀rọ̀ kan wá sọ ohun tó ṣẹlẹ̀ tí wọn ò fi jẹ́ kí wọ́n sin òkú ọmọ ẹ̀ lẹ́yìn tí autopsy ti parí. Lẹ́yìn ìgbà tí wọ́n ti parí autopsy, kí ló dé tí bàbá Mohbad ò jẹ́ kí wọ́n sin òkú ọmọ ẹ̀? Tẹ́ ẹ bá rántí pé lọ́jọ́ sí nígbà tí ọ̀rọ̀ Mohbad ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀, ẹ rí i pé tí bàbá yẹn tó sáré lọ sin òkú Mohbad, ẹ rí i pé ó ń sọ pé nítorí ọmọ kékeré ni kò yẹ kí wọ́n máa rí òkú ọmọ kékeré, òun lòun ṣe sin ní kíákíá. Àmọ́ nísìnyìí tí wọ́n ti parí autopsy, kí ló ń dá bàbá yìí dúró? Ìbéèrè tá à ń béèrè rèé o. Àfi kí bàbá yìí wá sọ tẹnu ẹ̀ lórí ìdí tí ò ṣe jẹ́ kí wọ́n tètè sin òkú Mohbad. Màmá yìí ti wá pe gbogbo ọ̀dọ́ Nàìjíríà, gbogbo àwọn ọ̀rẹ́ Mohbad, kódà ó pe President Tinubu pé kán ràn wọ́n lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí o, nítorí ó ti sóhun báwo lòkú Mohbad, báwo ni Mohbad ṣe máa jẹ̀yà kó tó kú, ńgbà tó bá tún wá kú tán òkú àtúnwá máa ráre. Ẹ gbọ́ báwo ló ṣe jẹ́, kí ló dé tó fi rí báyìí? Ẹ já gbóhun tí màmá Mohbad sọ bó ṣe ń wa ẹkún mu lórí ọ̀rọ̀ yìí. Welcome to crossblog X TV. Remember to like, share and follow us. Ẹ̀yin náà gbọ́ bí màmá Mohbad ṣe ń wa ẹkún mu lórí ọ̀rọ̀ yìí o. Ọ̀rọ̀ tó lágbára díẹ̀ ni. Ẹ̀yin náà gbọ́. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ̀yin ni mo sá tì o. Mo dẹ̀ fẹ́ kẹ́ gbà mí, kẹ́ dẹ̀ ràn mí lọ́wọ́ nípa òkú Mohbad. Mo gbàdúrà pé ẹ ní rí kú ọmọ o. Ẹ dẹ̀ ní ṣọ̀fọ̀ ọmọ. Ọmọ ológo yín ò ní wọlé o. Wọ́n ti release Mohbad tipẹ́tipẹ́ tí mo ti gbọ́. Ìgbà tán ti ṣe autopsy tó náà ti release ẹ̀. Ṣùgbọ́n bàbá ẹ̀ ni kò fún wa láyè láti jẹ́ kí wọ́n sin ọmọ yẹn. Ó ṣàdìtẹ́nì ọmọ yẹn síbẹ̀. Ṣùgbọ́n nígbà tí mo ti bẹ́ẹ̀ tí kò gbẹ́bẹ̀ mi, mo wá wí kí mo fẹ́ ṣe. Mo lọ sọ́dọ̀ commissioner of police ní last week. Mo lọ bá wọn. Ìgbà tí mo máa débẹ̀ gan, wọ́n tún sọ̀rọ̀ sí pọ́n ti release Mohbad tipẹ́tipẹ́. Ìgbé kí ló tà ń fi òkú ọmọ ìráre. Pé ṣé inú wa dùn sí ni. Ṣùgbọ́n mo kàn yọ̀ǹda gbogbo nǹkan tó ń ṣe tí bàbá ẹ̀ ń sọ àtoríṣiríṣi ọ̀rọ̀ tó ń sọ, mo kàn tí ẹ̀ yọ̀ǹda ẹ̀ sílẹ̀ fún Ọlọ́run torí Ọlọ́run ló gbèjà mi. Ṣùgbọ́n mo ké pè ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ̀yin abiyamọ tòótọ́, ẹ ràn mí lọ́wọ́ láti jẹ́ kí wọ́n sin ọmọ mi. Kàyéfì ńlá lọ̀rọ̀ yìí o. Bẹ́ẹ̀ ni ẹ̀yin náà máa rò pé kí ló lè fà á tí bàbá Mohbad á ṣì máa wò pé òun máa ní láti délé, kí ló fà á tí ò ní ṣe ọ̀rọ̀ ìjà tó wà láàrin òun àti ìyá Mohbad àbí báwo? Àánú tí mo dẹ̀ bẹ̀bẹ̀ fún nìyẹn. Iṣẹ́ pé bí àmì ò lè sọ̀rọ̀ o, ṣùgbọ́n mo fa gbogbo nǹkan pátápátá, mo fà lé Ọlọ́run lọ́wọ́. Gbogbo ẹjọ́ tí bàbá ẹ̀ rò, mo fi sí ìdájọ́ Ọlọ́run. Ọlọ́run ló máa ṣèdájọ́ èmi àti ẹ̀. Ẹ lè ṣèdájọ́ èmi àti ẹ̀ o. Ṣùgbọ́n Ọlọ́run tó dá èmi àti ẹ̀ tó fún wa ní Mohbad, ó máa ṣèdájọ́ èmi àti ẹ̀. Ẹ dìde kẹ́ ràn mí lọ́wọ́, ẹ bá mi sin ọmọ mi torí mi mọ́rìsì tó ṣe dá ọmọ yẹn dúró síbi tó wà. Kí gbogbo wa rántí ọjọ́ tá máa sùn, tá máa kú. Bó ṣe fi òkú ọmọ kékeré tán fi ń ráre, kò ń ṣe ìdùnnú ti tèmi náà, ṣùgbọ́n kí ni mo fẹ́ ṣe? Mo ti bẹ́ẹ̀ gbogbo jẹ́ ká sin ọmọ yìí. Oríṣiríṣi ọ̀rọ̀ ló ń gbé gbà mi. Ó dẹ̀ ṣe ètò promise mi pé òun ti gbọ́ ọ̀rọ̀ tí mo sọ. Lẹ́yìn yẹn ni mo tún rí àwọn nǹkan mi tí kò yẹ kí n máa rí. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi. Mo fẹ́ kẹ́ dúró tì mí, ẹ̀yin ọmọ Nàìjíríà, láti lè sin ọmọ mi. Ẹ ní rírú ẹ̀ lọ́jọ́ ayé yín o. Ilé ò ní gbóná ọmọ yín, ọ̀nà òdẹ̀ ní náà ni. Mo náà tí mo fẹ́ sọ, ṣùgbọ́n mi ò fẹ́ sọ anything. Ta ló máa kú? Máa máa ṣe interview, wọ́n máa fi mí pa owó lórí ọmọ mi. Ọmọ tó ń tọ́jú wa, ọmọ tó nífẹ̀ẹ́ wa, ọmọ tó bẹ̀rù wa, ọmọ tí mo gbé lẹ́yìn Ọlọ́run, ọmọ yẹn ló kú. Màmá Mohbad ló ń béèrè fún ìrànlọ́wọ́ yìí o, wípé
kí wọ́n lè rìlíìsì òkú Mohbad kò ń ṣe pé àwọn ọlọ́pàá ò ti rìlíìsì ẹ̀ àwọn ọlọ́pàá ti ní kí wọ́n gbé àmọ́ bàbá Mohbad ní ọ̀rọ̀ wà lórí ẹ̀ báyìí kí ló fà á ni màmá yìí ṣe ń béèrè ìjọ ẹ ràn wọ́n lọ́wọ́ ọlọ́nà sọ ẹgbọ́délẹ̀. ẹ má jẹ́ kó Mohbad ráre gbogbo ala máa kú ibi tí Mohbad lọ gbogbo ala máa lọ síbẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kẹ́yìn kan máa fi àkàbà kó máa fi gun ebè lórí ọ̀rọ̀ Mohbad o ẹ má jẹ́ káwọn kan máa fi Mohbad pa owó ọmọ ọlọ́mọ ọmọ ológo ẹ wò bó ṣe ń ṣe ẹ wò bó ṣe ṣe ọmọ ìyá ọmọ ìwọ̀n náà tó fi kú ni ẹ sì wọ̀n kan tó tún ṣẹlẹ̀ tí wọ́n sí ẹ ṣàánú mi ẹ gbà mí Ọlọ́run máa gbà ẹ̀yin náà ẹ ràn mí lọ́wọ́ ẹ jà fún mi ẹ ràn mí lọ́wọ́ mi ò rẹ́yìn kankan gbọ́kànlé o mi ò rẹ́yìn kankan farasin ẹ̀yin ọmọ Nàìjíríà nìkan Tinubu bàbá Tinubu jọ ẹ gbà mí ẹ má wọ̀ mí o. ẹ̀yin ènìyàn wa kí lè ròyìn lórí ohun tó ń ṣẹlẹ̀ yìí kí ni ẹ rò pé ó ń ṣẹlẹ̀ tó jẹ́ pé kò kàn sí ojú àwọn ọmọ aráyé ṣé ó yẹ kí òkú Mohbad kó sì lélẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti parí autopsy kí ló dé tí wọn ò tí ì sin òkú ẹ̀ àmọ́ kí lè rò tí yín kí ló wá sọ́kàn yín kí lẹ̀yin rò pé ó ń ṣẹlẹ̀ ẹ drop comment yín like share and follow us thanks for watching crossblog xtv.